tún fi má kọ̀dọ̀ lọ́hùn. Akínsọ́lá ọlọ́run ló lè ṣe kí lè ń ṣe àwọn àfáà onílara àwọn àlàdá wà lálẹ́ sínú Islam àwọn oníṣẹ̀ṣe yá asálẹ̀jà lálùwálé kìlámù wọ́n mọ̀ sàpẹ́lẹ̀ Islam gan o àwọn oníṣẹ̀ṣe máa pa àlùkùránì lé ọ̀sán ẹgẹ tí wọ́n bẹ̀rẹ̀ tí ẹ yọ ọwọ́ kọ́wọ́ yìí èyí táwọn mùsùlùmí dálẹ̀ lọ́pọ̀ èyí táwọn àfáà dálẹ̀ lọ́pọ̀ látara lára. Báfa ẹgbẹ́ rẹ bá ń jókòó tí ń lọ nǹkan ẹ lẹ́lẹ́bọ ni àwọn tí ń ṣe rúkìá agunmu tí ń fún ọ ṣé wọn lọ tùràrí tí ń fún ọ ṣé wọn ogun ṣé wọn bu ọṣẹ fáwọn èèyàn ẹ̀yin tẹ́lẹ̀ ṣe rúkìá ṣé àbúṣẹ fáwọn èèyàn ṣé àbú àgbo fáwọn èèyàn ṣé ẹgbẹ̀rún ṣé ẹgbẹ̀dìẹ ẹ bóde kẹwàá fìgbésí ayé yín ṣe pé ṣé ẹgbẹ̀rún ṣé ẹgbẹ̀dìẹ. Kámẹ́tì sọ àwọn àbítíbitì owó ńlá tẹ̀ bíìlì àwọn èèyàn gbogbo àwọn àfáàtẹ̀ ìrànjú mọ́ pé àfọ̀njálàbí èèlò gẹ́ là ń gbà lọ́wọ́ kọ́sítọ́mà tọ́jẹ́ pé ọlọ́ọ̀ni bá wa ṣayé wa àtàwọn olóríire tọ́lọ̀ ń kó tì wá àwọn olóríire èèyàn àwọn olóríire èèyàn. Àbùsí ló dá wàhálà lẹ̀ lẹ́yìn kẹ́bí fẹ́ sọ ìsìláàmù di ẹ̀sìn àbùkù ẹ̀sìn ìsìláàmù ìsàlábùkù inna dina inda Allahi al-Islam. Kò sí yàtọ̀ jàre alábùkù ni wọ́n. Ogun jẹ́ àjò láàjò ń jẹ́ the play ní yẹ̀yẹ́ level. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tánàbí bá jí ọmọ Nàìjíríà Rasulul Karim sallallahu alaihi wasallam yóò mọ̀ tí a fi wé ọgbọ́n ṣe yóò mọ̀ tí a fi wé oríjì ṣe yóò mọ̀ tí a fi wé àbámọ́dá ṣe aláàdé Saudi ní Madina a rí ewé mọ́lẹ́gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ní Madina ní Saudi ṣáré gbogbo àwọn orin àbùkù táwọn oníṣẹ̀ṣe ń kọ yẹn èyí táwọn mùsùlùmí dálẹ̀ lọ́pọ̀ ju ọ ẹjẹ sọ tọrọ fún yín o ìlara lédèmú wa dálẹ̀ o ní Yorùbá fi ní gbẹ́kòtù ọ̀tá máa ń wọ̀n torá àmẹ́ni tí ó jìn sí gbẹ́kòtù ọ̀tá máa níwọ̀n torá àmẹ́ni tí ó jìn sí. Àwọn àfáà mi wọ́n di àgbójú agbólẹ̀ tútù yẹn sáré gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìyá wa yẹn wọ́n di àgbólẹ̀ tútù yẹn ju táńdálẹ̀ lọ ṣé sọ àgbólẹ̀ tútù fún yín ó burú ju kéèyàn ó mú odidi ìgò sinapu lọ èmi ọ̀bẹ dìrí o àmọ́ mo ti rẹ́ni tó dìrí tọ́jẹ́ kó dákú hospital ló ti jí ó ní láyé òun tó wọ́n fi kú òun lè dì mọ́ ọ̀pọ̀lọpọ̀ àfáà mi jẹ́ pera wọn ní ọmọ ìyá wa wọ́n di àgbójú tá ń dálẹ̀ lọ. Lọ béèrè tí wọ́n fi ń ṣe àgbo yẹn lọ béèrè ẹ̀ kó o lè mọ̀ pé o ti mú gògóró kó o lè mọ̀ pé o ti dóńgbó gbogbo ẹtí bá ti ń di àgbo sẹ́ńsọ dọ́rọ̀ fọ ó ti di òrìjínà ọlọ́tí ológògóró. Ànábì wa mẹsàlásálá ní gbogbo tí bá ti mú wa ń ríra haram gbogbo tí bá ti mú wa ń ríra kullu ma shukira bí fahuwa haram gbogbo tí bá ti mú wa ń ríra haram ni. Ẹ wá ní ewé àtẹ̀gbò ogún àwọn oníṣẹ̀ṣe níbo àwọn bàbá wa ọgbọ torí bá tún fọyàn àdìmọ́nú Akínsọ́lá mi àbúrò ní ṣe àdìmọ́nú
nọ́mbà wọ́n ń gbó ilẹ̀ tí bá má àdìmọ́nu onígbó gidi ni onígbó ń gbó àní ẹni tá ń sọ yìí ìjọ tó kọ́ dìbò hospital ló ti ró ojú ẹsẹ̀ fi tó lulẹ̀ tó lọ tẹ́ ń rọ omi lé lórí rí tìrìtì òye ìsáramu o ìyẹn ìsáramu o àdìsí tí àdébọ̀ mọ̀sálásá sọ pé gbogbo ń tá a bá ti lè fi ẹnu wa tó ti lè máa mú àhórìrà fọwọ́ àmọ̀ ó ti dọ̀tí nu ọ́fíìsì ọlọ́tí ológogoro ni ó fi ọ sí ọ́fíìsì ológogoro a pé ẹ̀tọ́ bá ti jẹ́ ewé àtegbò ogún àwọn oníṣẹ̀ṣe ni ogún àwọn oníṣẹ̀ṣe ọ̀rọ̀ kàntànkàntàn ẹ bá ti lákàntì lé ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ béèrè ogún bàbá yín lọ́wọ́ rẹ̀ nípa kíni túmọ̀ kúndí Àlùkùránì gẹ́gẹ́ ìwé Ọlọ́run tá a gbé sínú ilé wọn ṣé kì í ṣàṣírí ni àṣírí ńlá tó tóbi ni there is power in the Qur'ani there is power in the Qur'ani there is power there is power there is power in the Qur'ani kanalikuwa fil Qur'ani kanalikuwa fil Qur'ani kanalikuwa fil Qur'ani agbára ń bẹ nínú Qur'ani agbára ń bẹ nínú Qur'ani agbára ń bẹ nínú Qur'ani àwa mùsùlùmí. Masali kaoribaya kasaida ya gaba gbọ́rọ̀ àṣẹ látẹnu mi ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára látòrí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area Olódó garage nílùú Ìbàdàn máa sádàdí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó bá ọ rìn tó lóun ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tÓlúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù dádì àti mọ́mì jọ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúrà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe oh my God tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sádàlíkàbà Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó tí ì rí màsádàlì kàpárìbàyà kàsáìdàyà ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó o ti rí kí ló ń tó o ti ń dààmú káàkiri ṣé ọmọ tó o ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmẹ gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ àjọ gbàdúrà papọ̀ jẹ́ àjọ wá ojú Olúwa kí
kí ni orísun ogun tó ń jà ọ́ gan? Wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ. Jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ, jẹ́ n sọ́nà fún ọ. Ihun tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ, ìwọ náà jájọ gbàdúrà lé lórí. Kó o wá wò pé ṣé lóòótọ́, ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì? Wòmísà, tó o bá pe wòlíì, ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́. Wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́, tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé. Wòmísà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí, ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀? Ṣùgbọ́n wọn náà lè gbìyànjú, jájọ gbàdúrà, má jẹ́ kó sú ọ, jájọ gbàdúrà. Mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé, màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́, ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yàn. Lórúkọ Jésù, ogun ò ní borí ayé rẹ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́. Bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́, pè mí, jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ. Nọ́mbà yẹn rẹ o, orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí, òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27. Lórúkọ Jésù, àánú máa yanjú ọ̀rọ̀ rẹ. Gbogbo ibi tó ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ, ní kété tó o bá ti ń pè fún àdúrà, lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ. Ògo ni forúkọ Olúwa. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Stay blessed in Jesus' name. Ìlúmí àwa àfáà, ẹ má jẹ́ àṣẹ kéta ara wa mọ́. Kéta ara wa tá ń ṣe wà nù tá a fi fẹ́ máa fi ara wa ṣẹ̀sìn, tá a rò pé ìsìlámù la fi ń ṣẹ̀sìn. Inna sha'yakum la shatta. Á kéwú bákan náà, àlè lò bákan náà. Èmi jẹ́ àfáà ní ìsìn. Mo dẹ̀ ń kọ́ ọmọ ní kéwú. Láti 1984. 1984 ni mo ti ń kọ́ ọmọ ní kéwú. Yọ kúrò nínú ọjọ́ orí ẹ. Iṣẹ́ tí mo wá ṣe láti 1994 yẹn, wèrè kan wá dé, ó ní lọ wá ṣẹ́ṣe. Ṣé ẹ rí pé orí rẹ̀ ló ti dàrú? Orí ẹni tó sọ bẹ́ẹ̀, orí ẹ̀ ti dàrú. 1994 mo ti ń kọ́ ọmọ kéwú. That is lecturer. Kí ẹ sọ pé odidi lecturer kọ́ lọ wá ṣẹ́ṣe. Ọ̀kí ẹ máa sọ fún lecturer pé alátẹnujẹ ni. Iṣẹ́ tí yẹn ti ń ṣe láti 1994 tí mo jẹ́ akọ́mọ kéwú. Ẹsẹ̀ lé ní o. Ẹlẹ́ẹ̀kejì, mo tún jí àfọ oníwàásí. Ìjọ social media dé, àwọn lórí ko, a lọ lo oṣù mẹ́ta, oṣù mẹ́rin tá a máa fẹsẹ̀ ní káàkiri. Fún wàásí, tá a sì mú ọmọ kébọ̀ láti ibẹ̀, tó ló ń dẹ̀ ń sọ wọ́n dàfà, mo tún jí àfọ oníwàásí. Ó di méjì. Ẹlẹ́ẹ̀kẹta, mo tún wá jẹ́ tí ń ṣàdúrà fún yẹn. Àdáhí. Ẹni tí ń ṣàdúrà ọjọ́ mẹ́ta. Èèyàn kan sáf ní ọ́fíìsì mẹ́ta. Tọ́fíìsì kọ̀ọ̀kan dẹ̀ tóbi. Kátó wá wúrí wèrè gẹ́gbẹ́. Àbá ẹlẹ́wà ṣe rí i pé ara ibi tá a ti ń ṣe kì í ta ara wa nìyẹn. Ṣé dandan kọ́ ọmọ ronú pé kí n dá skul ẹ̀ bó ṣe dálẹ̀? Ètè mi ti dálẹ̀ láti 1994 tí mo dàmọ̀ ipò pé mi. Dandan ni kí n tún sojú kòkòrò tiẹ̀. Àlìkọ́ní àtù káńsù láyé fún abàdà. Ìtẹ̀lọ́rùn báńkì tó wó bẹ̀ ìtàn ni. Nothing concern me about you. Rúkìá ọ̀nà ẹlẹ́dàá ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́ ẹ bá yanjú tì. Tí ẹ bá gbé wá sọ́dọ̀ èèyàn ń rúkìá tẹ́ ẹ yanjú tì. Ọ̀dọ̀ àwọn àfọ̀njálàbí náà tó gbé wá. Àwọn abẹ náà fún ọ. Abẹ́ lọ kó Kùránì jáde. Ẹ̀wú yẹ̀wú ọ̀yá wa. Ẹ lọ ṣe sàrà báyìí. Ọlọ́run dẹ̀ tẹ́wọ́ gbà. Tẹ́ẹ̀dẹ̀ ti gbà bítíbitì owó bú. Tẹ́ẹ̀tì gba bìtìbìtì owó. Ṣé ẹni tí ọba wa lọ ní ọ̀dà rúkìá, ṣé kò lè tọ́jú èèyàn? Àbòsí àti kẹta la bá ń bẹ. Kódà kọjá pé télọ̀ ló ń ṣe, aṣọ tó ń rán ewé náà rán. Ìjà rèé pé kí lọ́nà òdodo tó gbé dé yìí. Ẹ jẹ́ abọ́ọ̀lẹ̀ ń bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n tí mo sọ. Ẹ jẹ́ ká bọ́ọ̀lẹ̀ níbẹ̀.
jẹ́ ká bọ́ọ̀lẹ̀ ń bẹ́ẹ̀ ewé àtegbò kì í ṣe dúkìá ẹnìkankan o wà bí iyọ̀ ọlọ́run ni ọlọ́run ṣe ní ẹ̀bùn fún gbogbo wa ni gbogbo ẹni tó bá ti mọ ọ̀nà tí ó gbà lo ewé àtegbò tí ìbá ti ń sí ọ̀nà tó lè gbà pàdé ìbínú ọlọ́run máa lò lọ kì í ṣe dúkìá ẹnìkankan o dúkìá ẹnìkankan kọ́ o amúrú ni ìlà ìyà ni o wà bí ìyà ni o ẹ̀bùn tọ́lọ́run fi ta gbogbo ayé lọ́rẹ ni àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtọ́níṣẹ̀ṣe àtẹ̀ntí ò mùsùlùmí ẹ̀ntí ò kìrìsìtẹ́nì ẹ̀ntí ò ṣẹ̀ṣẹ̀ ẹ̀bùn ni. nígbà yí àwọn sùhábà ní ewé àtegbò ti wà náà nígbà yí bàbá ńlá wa ádámà tọ́jú olórí gbogbo ayé léwé àtegbò ti wà. ànábì wa Mósè tó ní ọ̀pá tí fi ń dẹ ẹran tí ń dẹ̀ ṣe bí ewé àtegbò ni wọ́n ń jẹ. gbogbo àwọn àfáà ẹjẹ́ abọ́lẹ̀ ń bí kẹta ara wa ń ṣiṣẹ́ ẹbọ́lẹ̀ ń bẹ́ẹ̀ á kéwú bákan náà àlè lò bákan náà ọ̀nà tọ́lọ́ níwọ̀n máa gbà lo ìmọ̀ rẹ tó fi máa ṣayé rẹ nu ọlọ́wọ́ jẹ́ ọmọ rọrùn fọ ọ̀nà tọ́lọ́ lẹ́mi ọmọ gbà lo ní mọ́ wáyé má ṣe kẹta mi tó o bá ṣe kẹta mi ìyẹn ò pé kí n jábọ́ ìwọ lè má kú òlójú kan náà toró lódò Olódùmarè ó ti rí pábò sí ló ń ṣe ìlara ní sí ọ. ìlara ní sí ọ abẹ́rẹ́ pàbẹ́ kọ́ mọ́sálásí nìsín mọ́sálásí tá a máa sí ní January 18 àti pásítọ̀ Àgbàlá Gabriel lájọsí ẹ gbọ́ tí mo sọ fún yín àti pásítọ̀ Adémọ́lá Àgbàlá Gabriel lájọsí mosque yẹn Ìṣọ̀kan Òkìtì mosque Ìkirè Ọ̀ṣun state January 18 nílùú Ìkirè àti pásítọ̀ Adémọ́lá Amúsàn Àgbàlá Gabriel lájọsí mọ́sálásí wọn àtàwọn èèyàn kẹrin àti bàbá mi Alhaji Munirudeen Bọ́lóyè Bámijí managing director CEO Waterway Authority INA of Nigeria àjọsí ni àfáà mi ọdẹ ṣáájú Mr. Kehinde Àgbàlá Gabriel inshallah láti ìlú ọba lọ́hùn wọ́n bọ̀ Nàìjíríà àjọsí mọ́sálásí yẹn ni àti àwọn olólùfẹ́ Ọlọ́run lára mi tí wọ́n pọ̀ mọ́sálásí yìí tá a bá ní ká dá àwọn tí Ọlọ́run gbowó wọn kọ sí 5 àwọn kìrìsìtẹ́nì kó dá 4 mọ́sálásí tó lọ́n kọ́ fún wa yìí àwọn mùsùlùmí ń wo láìfù mùsùlùmí ń wo láìfù àwọn mùsùlùmí tí wọ́n dá sí mọ́mọ́ wọn Alájà Ajíbíkẹ́ Àbẹ̀ní Adé obìnrin bí ọkùnrin kọ́nà má ba tiẹ̀ jẹ́ láíláí kọ́nà méjì ọ̀dà àmú kọ́nà ráre kọ́nà bá dùnnú kọ́ fọmọ dùnnú kọ́ fàyè rẹ̀ dùnnú kó fi lílọ bíbọ rẹ̀ dùnnú ó di owó ló gbélé uncountable money lórí mọ́sálásí yẹn àti àlùfáà Abdulhamid Adéjùmọ̀ èyàn ṣe ní ma àwọn olóore rẹ̀ àti olóko Abdulwasi nígbà táwọn ra páànù odidi owó bọ́ǹdì páànù kan ní Abdulwasi ni wọ́n gbélé gbogbo ètò pọ̀ àwọn kìrìsìtánì ni wọ́n dà fún àfi àfa mùsùlùmí wèrè àfa mi tó ti máa sọ pé àfa alátẹnujẹ wèrè ní ọ̀ni ṣé dì ní wọ́n ti ń jẹun ṣé dì ló ti ń jẹun àfa oúnjẹ kú jẹ àwọn àfa wèrè yẹn ni ó àwọn àgbà yahoo gbogbo àwọn tí ń ṣe ìkẹyìn ìrìnàṣẹ Ọláwálé Ògúnlẹ́yẹ yìí ara àwọn tá a jọ kọ́ mọ́sálásí nù àwọn kìrìsìtẹ́nì àti inú àwọn oníṣẹ̀ṣe wà láì lájọ kọ́ mọ́sálásí nù ìgbìyànjú di effort àjọ kọ́ mọ́sálásí yẹn ni mùsùlùmí tó bá ní dáṣe bàbá mi kan náà ní àpòmù lọ́dọ̀ wa àwọn náà bá ní lórí ètò ìjọ kan wọ́n fún wa ní 20,000 mi lè káyé kìrìsìtẹ́nì wọn ò tiẹ̀ níye
Wàláhì tàláhì. Ṣé nígbà tá a fẹ́ ra bọ́ǹdì páànù 16 gan tá a rí obìnrin tó gbé owó bọ́ǹdì 8 lẹ̀ ó dẹ̀ jẹ́ kìrìsìtẹ́nì. A fẹ́ sílì mọ́sáàsì a fẹ́ lẹ́táìsì bàbá mi alálùbárí kàtọ́rọ̀ rẹ̀ ò ní dojúrú láíláí lẹ́yìn òdìdí ó jẹ́ ti gbélẹ̀ àwọn ní sílì ní lẹ́táìsì àtọwọ́ sẹ́ni àti kánni going to 2 million kìrìsìtẹ́nì ni. Wàláhì tàláhì Rabbul Kaaba ṣé báà ní ayé mo ti ń wí. Àwọn tí ń jẹ́ mùsùlùmí ọ̀kí pé àwọn àfáà akẹgbẹ́ wa ẹnu pé àǹfààní ètò Ọlọ́run ní káríhun àwọn orí abala bẹ̀ èébú ní ń bú wa alátẹnujẹ wèrè mú ọ ni ṣé dì ní wọ́n ti ń jẹ ni sálátì di jẹ ni wọ́n. Ẹjọ́ abéèrè ìrànlọ́wọ́ fún mẹ́sáàsì ilé Ọlọ́run àwọn èèyàn dẹ̀ tún fún wa support a sì náwó yẹn ń tá aláàfẹ́ sí àṣẹ àtúwárí olórí burúkú ẹnìkan tó pẹ̀rẹ̀ láàfáà tó lóun mùsùlùmí tí tó pè wà lálátẹnujẹ ṣé èèyàn làwọn èèyàn ṣé èèyàn nìyẹn. afẹ́ kún mẹ́sáàsì à ń sọ́pọ̀ owó kíkún rẹ̀ ẹni ó sẹ́ndì ẹ̀ sí ni kìrìsìtẹ́nì ni ìfẹ́ wo rìsíìtì tẹ sẹ́ndì ẹ̀ kò tún jẹ́ kó kọ́ rẹ̀ ọ́ àpíà pàápàá kò tún jẹ́ kó kọ́ ọ́ àpíà ọkọ̀ kan sí pé ẹni tó lọ mọ̀ àmọ́ kìrìsìtẹ́nì ni o òun lọ dáhùn fún owó tá a fi kún mọ́sáàsì àti inú àtìtà a fẹ́ ṣe gíláàsì síbẹ̀ alájà jíbìkẹ́ òun nìkan ló fa ní 420,000 naira 420,000. Kọ̀dọ̀ sí nǹkan tóbi tó kọjá yìí lára kẹta pírọ́blẹ́mù tí Islam ní nìyẹn tí ó bá rí pé akéègbé àwọn Ọlọ́run fi àánú gbà á àwọn èèyàn fi Ọlọ́run lára ẹ̀ ó múùfù sókè wọ́n bẹ̀rẹ̀ lára wèrè ìlara orí ibú olórí burúkú ara wọn wọ́n bẹ̀rẹ̀ ẹlẹ́rìí tí wọ́n máa wọ péjì ẹ̀ wọ́n máa fún súná burúkú ọ̀tọ̀ọ̀tọ̀ pé abéèrè kù lọ́wọ́ fún ní Ọlọ́run táwọn èèyàn dẹ̀ fún wa tá a dẹ̀ ṣe tó jẹ́ openly látòrí inú àfáànù mùsùlùmí jẹ́ pé alátẹnujẹ oúnjẹ kújẹ ó ń bára mo ní ọ̀ọ́bí agbábára nítorí àti gbé iṣẹ́ Ọlọ́run lárugẹ àwọn èèyàn dẹ̀ fún wa àwa ará wọn tí wọ́n fún wa wọ́n wá ń jẹ́ kìrìsìtẹ́nì ṣé kò yẹ kójú ó tì í. A máa sí mọ́sáàsì ní January 18 inshallah rahman kódà kìí ṣe mọ́sáàsì nìkan látún á tún sí dáadáa ní ìmọ̀ January 18 wọn náà ń gbọ́ nìyẹn ìlú Ìkirè gbàlejò àwọn olóríire lóye ń sọ mọ́sáàsì yẹn ló kọ pé ìṣọ̀kan gẹ́ẹ̀tì ẹjọ́ ta ló mọ mí ní ìṣọ̀kan yẹn tí mo fẹ́ ẹ tó bá mọ mí ní ìṣọ̀kan yẹn kọ́kàn sí yes ta ló mọ mí ní ìṣọ̀kan tí mọ́sáàsì yẹn fẹ́ máa jẹ́ mo fẹ́ rí yes ẹ bá mi type yes ìṣọ̀kan Òkìtì mosque Ìkirè Ọ̀ṣun state. Ẹ tó bá mọ mí ní ìṣọ̀kan tí mọ́sáàsì yẹn jẹ́ ẹ jẹ́ bá mi tẹ yes. Kí là ń bá kiri ẹ gba mọ́sáàsì wá láti Saudi ẹ̀yin tẹ́ ń gba mọ́sáàsì wá láti another country tẹ́ ẹ bá fẹ́ hùwà èèyàn gidi tẹ́ ẹ fẹ́ hùwà mùsùlùmí gidi tẹ́ ẹ fẹ́ hùwà àfáà gidi àwọn tẹ́ ẹ fẹ́ kọ́ mọ́sáàsì fún ẹ open gbogbo owó táwọn yẹn sẹ́ndì ẹ open ẹ̀ fún ẹ ní kẹ́ ẹ jẹ́ ọmọ náà kẹ́ ẹ wájọ máa mọ́nítù ẹ̀ ó lè ní. Ọlọ́run àdàbà aburú òní ṣe é fún mi ọlá àpọ̀lẹ́ àlùkùrẹ́